ó yẹ kẹ́rù bá bóyá ó fẹ́ kú. ẹ̀yin èèyàn wa kí la gbé kí la jù ọ̀rọ̀ ikú báwo ṣé tá a bá wá ń jà ṣe bí ká wá kú ni. Mr. Prophet Tibetan mà wá gbaná jẹ lórí ọ̀rọ̀ tó pa àwọn àti Sokoti papọ̀ lọ́jọ́ kìíní àná. Ẹ̀yin èèyàn wa ẹ wá kọ́ wá nǹkan fìdílé kẹ́ ẹ tún máa bá wa ká lọ lónìí bá a ṣe tún máa mú fọ́nrán gbogbo ọ̀rọ̀ tí Prophet Tibetan tán sọ síta wá fún yín. Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn wa ìkànnì Digi Naija TV náà lè darapọ̀ mọ́ yín gbogbo ẹ̀yin tipẹ́tipẹ́ followers wa ẹ̀yin tipẹ́tipẹ́ subscribers wa a kí yín púpọ̀ pé ẹ ṣé gan ẹ̀yin tẹ̀sẹ̀ wá ń darapọ̀ mọ́ wa lénìí fún ìgbà àkọ́kọ́ ìkànnì Digi Naija TV ń lẹ wà báyìí o níbi tá a ti máa ń ju àwọn nǹkan tó ń lọ lọ́tùnlọ́tùn ní gbígbóná ní fẹ́lifẹ́li sí yín lẹ́yọ̀kọ̀ọ̀kan ṣe wá rí lénìí gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti dé pẹ̀lú ọ̀rọ̀ tó ń lọ lẹ́yìn àárín Prophet Tibetan àti Sokoti bí Sokoti ṣe gba Prophet Tibetan nímọ̀ràn pé kí wọ́n máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ àwọn ọmọ Yorùbá níṣe àmọ́ Prophet Tibetan ti wá reply Sokoti báyìí o ẹ wo gbogbo fídíò yẹn la máa fi hàn yín lẹ́yọ̀kọ̀ọ̀kan àmọ́ ká tó wá máa lọ ẹ má gbàgbé ẹ má bá wa like fídíò wa ẹ má bá wa comment sórí ẹ kẹ́ ẹ má share ẹ̀rí notification bell yẹn ó wà very important ẹ bá wa click lórí ẹ tẹ bá ṣe ń click lórí ẹ gbogbo information gbogbo update tá a bá ń jù báyìí ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí ẹ lè máa kọ́kọ́ máa gbọ́n pa ẹ lè máa kọ́kọ́ máa share káàkiri ẹ máa comment ó yá ẹ má bá wa ká lọ fún tèmi. Àwọn ṣe àṣekù àwọn Sokoti ni they are dirty person. I cannot work with Sokoti. Òun wẹ́ni tó máa fi ṣe blọọ̀gì ẹ̀ ni ó kàn wó lọ ṣù ó wẹ́ni tó lórúkọ tóun lè ta mọ́ táwọn èèyàn máa wo nǹkan torí bàbá ẹ̀ ò lórúkọ ẹni tó bí bàbá ẹ̀ ò lórúkọ bàbá tèmi ò lórúkọ orúkọ tó ń ṣe fi kẹ́ mi yìí mo ṣiṣẹ́ fún ni Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan wà láàrin wa táàtì ẹ̀ gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ lára èèyàn Sokoti ti ṣe wọ̀nyẹn kọjá dẹ́n tó bá sọ pé mo ń rò pé bí àmì nìkan ni mo pé yes Ọlọ́run ló ń dá àwọn saint kó wá gbé bí ènìyàn mi ò bọ́mọ Ìjẹ̀bú sùn rí mi ò bọ́mọ Abẹ́òkúta sùn rí mi ò báyàwó níyàwó sùn rí mi ò lọ lé èèyàn rí mo wá móòlù ẹ̀ mo ṣe boxing mo gbá bọ́ọ̀lù mo ṣe ọmọ ọ̀dọ̀ mo ṣe cook mo tàgbí mo ṣe fumigation èmi náà ni but bèrè lọ́wọ́ Sokoti iṣẹ́ wo ló gbélé ayé ṣe mo tún ṣe búrẹ́dì mo tún sùn ta mo tún sùn completed building ìdẹ́gbò ṣe bá àmọ̀ rẹ Sokoti ṣé wọ́n mọ̀ rẹ ni wọ́n kàn wáyé tèmi tí mo lọ mi ò lọ́rẹ̀ẹ́. Ọlọ́run ní bí. ọkùnrin nígbà tí ò ní kú lórí èmi ní olórìkọ́ọ̀dù mi ṣé irú yẹn ò tí gbé lọ kóòtù ń sìn ṣé èmi mo ní kó rìkọ́ọ̀dù mi. Ẹ̀yin àwọn ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ sọ lórí fóònù. lọ́wọ́ àjò eléyìí tó ń sọ ń kọ́. Gbogbo ẹ̀ náà ló gbé sí. Yes then níbo ni mo ti ìmọ̀ tó sọ yẹn tí mo bá débi ṣé mo ní mo dọ̀jì ẹ̀ ni then kí ló tún forí blọọgì ń bẹ̀. nígbà tó bèrè ọlọ́run mi tí mo dá ẹ lóhùn ṣé ebi ń pa ni tó ń wẹ́ tó máa san dọ́là fóun ni àbí kò gba dọ́là rí ní kékeré ó fẹ́ gbà lórí blọọgì ńsìn ní èjì ẹ tó yẹ kó nílé epo ṣé irú ẹ̀ ló yẹ ká bá nídìí blọọgì which is age. Only when you miss it at 40, you miss it for life. Èló náà fẹ́ sọ fún lórí blog. Kí ló fẹ́ ṣe láti kó Yorùbá jọ? Ṣé ní gbogbo location tó lọ káàkiri wọ̀nyẹn? Pẹ̀lú àwọn ọmọ tá visit àtàwọn tá ṣe gbogbo ẹ̀. Olóhùn Muslim pé wọ́n lè convert o. Ṣé Muslim wà lọ́rùn? Ṣé Christian wà lọ́rùn? Olúwa fún wa lẹ́mìí. And that's what he said in the book of Luke 12, Luke 13 and 14. Ó ní kẹ́ má sọ pé mo wá ṣe ìdájọ́. Then olójú ara mi ní kò sí anybody tó pé yes nígbà tí Adébóyè bá ń gba first fruit nígbà tí òjò tí ìrọ̀ ta lè fi gbìn kankan tó dẹ̀ bí wọ́n lọ kó first fruit wá ta la fẹ́ dá padà fún then gbogbo àwọn pásítọ̀ torí wọn sì wọ́n wà nù ẹgbẹ́ wọ́n wà nù ògbóni then wọ́n ṣe wòlíì Sokoti tí ò mọ̀ yàtọ̀ wòlíì àti pásítọ̀ kò mọ̀ left from his right kò mọ̀ then mo dẹ̀ tó wá fún láàyè pé wáàyè kò láàyè náà nínú yàrá ló ti fẹ́ máa ṣe blọ́ọ̀gì tiẹ̀ wá sẹ́rí àyí farapamọ́ tí Amẹ́ríkà bá fẹ́ mú ẹ they will be background checking people go around the place they will charge the place pé ìkan táwọn èèyàn sọ̀rọ̀ there was a time tí wọ́n wá síbí
tó interview àwọn tó wà ládùúgbò yìí nípa mi torí pé o fẹ́ mọ̀ mi ò dẹ̀ sí bí mi ò dẹ̀ mọ̀ lẹ́kí ni wọ́n sọ bóyá mo jí ilẹ̀ onílẹ̀ rí mo jí ẹ̀ ló bá àbí so I'm on my own I go my own I do whatever he ask me to do. Baba. So then eléyìí tó ń sọ yẹn tara ẹ̀ ní gbogbo ọ̀n tó bèrè mi lọ́wọ́ mi fún ṣé bẹ́ẹ̀ mi mo pè é clear conscience fear no accusation ṣé òun fún ara ẹ̀ pè mí láti wádìí èmi mo pè é ó ní mo gbowó lọ́wọ́ mi èmi náà ra lẹ̀ ń bẹ̀ èmi náà ní yíbo owó lẹ̀ tó torí ẹ̀ síbẹ̀ pé bóyá mo kó àwọn kan láyà jẹ kò mọ iye owó lẹ̀ yẹn jẹ́ ọkàn já lónìí ṣé bó rọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ lọ́jọ́ yẹn mi ò tún dá sí bàbá akéwùgbà gold is a person I love is a person I like so when mi ò reply ọjọ́ òun náà sọ pé òun fẹ́ràn yín gan ó lẹ́yìn tóun ò lè ṣe òun ò fẹ́ ṣẹ̀yìn rárá akéwùgbà gold sọ pé mi ò ṣe ó kàn bọ́ sí àpò òdì then even fídíò yẹn pàápàá kò gbé jáde láàárọ̀ yìí kò gbé jáde láàárọ̀ yìí but gbogbo àwọn blogger yẹn ló mọ nǹkan tó ń ṣe. àwọn kan ti ń kojú akéwùgbà gold nísìn. ẹ̀sà wọ́n kàn fẹ́ jẹ́ kí ẹni tó bá ti sọ̀rọ̀ Marcus àwọn èèyàn fẹ́ wò ẹni tó bá fi sọ̀rọ̀ Marcus àwọn fẹ́ wò that's all so but I don't care so gbogbo àwọn tó tí mo sọ yẹn bó ṣe rí ni. ẹsẹ̀ wá jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. yes. ohun tí Sokoti ń jà fún èmi ò rò pé ohun tó bá dì púpọ̀ ni nítorí wípé wọ́n ní àìkọ́wọ́rin ọmọ ìjò ní jọ ọmọ ìjò níyà. thank you sir. wọ́n ní pé paramọ́lẹ̀ bá síwájú tí àgbàlá sì ń wọ́n. mi ò gbọ́ Yorùbá tó tó yẹn náà. ẹ má bínú sá kó tó bí òwe níwájú àwọn àgbà. I was brought up in Warri. ohun tó ṣẹlẹ̀ ni wípé Sokoti fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin ọmọ Yorùbá. ó ní kí ni ìrẹ́pọ̀ tí òkùnkùn fẹ́ ní pẹ̀lú ìmọ́lẹ̀ ìwọ tó ti fẹnu gbé obì níwájú ayélujára àbí òrìṣà kò jẹ́ pé mi wá tó wá jọ̀rẹ́ ìwọ alágbèrè tẹ́lẹ̀ kí la fẹ́ fi jọ̀rẹ́ ìwọ tó ti mú pẹ̀lú ìyàwó níyàwó tó bímọ tó níyàwó mẹ́jọ àtọmọ 21 àtẹ̀bí tí mo níyàwó ìyàwó kan ọmọ méjì kí la fẹ́ jọ̀rẹ́ fún. bàbá bíbélì náà sọ fún wa pé wọn ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n kó ronú. èmi ò sọ pé Sokoti ẹlẹ́ṣẹ̀ ọmọ tó mọ nǹkan tó ń ṣẹ̀ṣẹ̀. àwọn Yorùbá ni mò ń sọ pé kí ìran Yorùbá tiẹ̀ ní. Yorùbá kò tẹ̀ wá sí Yorùbá àti bí Adébánjọ ìyá ẹ̀ ní Yorùbá bàbá ẹ̀ ní Ìgbò ìyá Ìgbò bàbá ẹ̀ Yorùbá Fáṣọlá ìyá ẹ̀ ní Ìgbò bàbá ẹ̀ ní Yorùbá Fáṣọlá kan bẹ́ẹ̀ ni sà then gọ́vùnà Adélékè ìyá ẹ̀ ní Ìgbò bàbá ẹ̀ ní Yorùbá. inú dé tá a fi ń lọ sí. so automatically àwọn ti tì wá bọnú ara wa pé tí ò bá wa bọ́ sí ìyẹn náà torí bàtà wọlọ́wọ́ ti sọ̀rọ̀ tó pé kàkà kíkì ní ṣàkàkọ ẹkùn olùkúrẹ́ ẹ̀ báwo mo ṣe fẹ́ dìde wá Sokoti lọ ṣé mo ráyè àtẹ̀tí rí. èmi ò sọ pé àwọn Yorùbá tó ń sọ ìṣe Yorùbá sì kù ṣá tí Yorùbá bá kù báwo ló ṣe fi Gani Adams ṣe olórí Yorùbá tàbá ń pọ̀rọ̀ síra wa lẹ́nu Kogi ló ti wà kò yẹ kó lè jó ìyẹn náà yes Kogi ló ti wà dẹ́n tó bá lè tó wà wò tó bá tún wo Mímíkò tó jẹ gọ́vùnà Ondo State Kogi ló ti wà. then when you look at. mo ti àtúngbọ́ títí ọ̀rọ̀ ilé tó ṣaláìsí láìpẹ́ yìí. ẹ̀sà Ìgbò ni gbogbo wọn. wọ́n ní twins tiẹ̀ tún. lọ Google ẹ̀ ó wà ń bẹ̀. àgbéjáde nígbà tí Akérédolú dẹ̀ máa ṣe gọ́ọ̀mẹ̀ntì Ondo State àwọn olókojọ sí Ondo State àwọn Ìgbò. ẹ wo ń bó la yé ìgbà wọn wá sọ ń sì pé ṣé ká sọ wọ́pọ̀ ló pa pé ká ṣẹ̀ṣẹ̀ pọ̀. ẹyin tó ń sọ ni wípé ṣe é rí nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yín nínú kẹ́ ẹ sọ pé bàbá Adébóyè ṣe báyìí. kọ́lọ́ Adébóyè kọ́lọ́ bèrè lọ́wọ́ mọ́. Oyèdépò Yorùbá ni Adébóyè Yorùbá ni gbogbo wọn tó jẹ́ Yorùbá pé kẹ́ tiẹ̀ má máa sọ̀rọ̀ wọn mọ́ pé kẹ́ fi wọ́n lẹ̀ kẹ́ jẹ́ kán gbélé ayé tiwọn lọ́tọ̀ pé kí Yorùbá má máa ṣídìí Yorùbá wò. wọ́n ṣì tilẹ̀ Haúsá wò lọ́wọ́ ẹ̀rọ àṣírí tí ò bò èèyàn kan lè bò ó bí a Sokoti gbogbo wọn tó ní tó bá tó ṣe bẹ́ẹ̀ mi ti bẹ̀rẹ̀ kẹ́lò ẹni tó bá wò dí mi kó sọ̀rọ̀ wọn tó bá rí àbí wọ́n sọ̀rọ̀ wọn tó bá rí ṣé mi ní kó bá sọ̀rọ̀ nípa mi ò ń ṣe Yorùbá o ọ̀pẹ̀tẹ̀ ni tí Sokoti bá débi tó bá ṣìnà fún tó máa káwọ́ mọ́ rí wọ́n lọ dáko ẹ tiẹ̀ súre sínú ayé wọn. kò súre kankan lọ tí kan bọ́ọ̀lẹ̀ tó bá tí kan bọ́ọ̀lẹ̀ ó lè àfẹ́sì kankan ó ní Genesis 9 láti verse 19 to 22 ó ní nígbà tí wọ́n kúrò ní ọkọ̀ Nóà ó ní àwọn ọmọ Nóà mẹ́tẹ̀ẹ̀ta Ham ó ní wọ́n ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ then nígbà tó o bá tó fẹ́ ra kerosene o fẹ́ ra credit o fẹ́ ra phone o fẹ́ ra dín then Ọlọ́run má jẹ́ kó sanwó olú ìlú la fẹ́ gbà tó ti yé wá ń sìn so tó bá ń gbàdúrà fẹ́ni tí ò ní ṣẹ́ àdúrà yẹn máa jábọ́ lẹ̀
Kò sí kankan lọ́wọ́ only God bless your handiwork and this person has no job. Go and create a job. ẹ sọ pé Ọlọ́run bùkún iṣẹ́ wọn. Eléyìí tó ń jalè lọ́wọ́ màlè lọ kú. Eléyìí tó wà lórí obìnrin lóbìnrin àti eléyìí tó ṣe ń dọdẹ ìyàwó tí ìyàwó gọ́ọ̀nà fún lówó tó lọ ń bá sùn. Kò dẹ̀ ní kọ́ lọ́n bless tó bá kẹ́ bọ́ ẹ̀ náà. Ẹni iṣẹ́ ọwọ́ wa ni ká sọ̀rọ̀ lórí iṣẹ́ ọwọ́ wọn náà mú ní ẹ̀sùrè sí iṣẹ́ ọwọ́ wọn. Àwọn èrò delicate. Èwo lẹ fẹ́ wá ṣe báyìí bàbá? Ẹ jẹ́ kí kúkú máa lọ. Ẹ lè lọ ẹ sọ̀rọ̀ fáwọn èèyàn tó ń wò wá lé wọ́n ní àwọn fẹ́ gbàdúrà lẹ́nu yín fọ́dún tuntun. Ok, kólúwa jẹ́ kán rí ṣe. Àmín. Ìgbàdàn dẹ̀ ń lé káàkiri kólúwa sọ di ńlá. Àmín. Láìsí iṣẹ́ àgbẹ̀ kò pé o. Kò pé o. Ó ní ipò ọlá dára ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n èmi ò ní kọ̀ kó ná mi lówó àbí kó ná mi ní wákàtí. Nítorí pé ẹni tó gbin àgbàdo 2 acres last year kó make sure kó pé 5 acres this year. Ẹni tó gbin tomato 2 acres kó tún gbin more. Then ẹni tó dẹ̀ gbé uber tó ẹgbọ́n wa mọ́tò onímọ́tò kó ṣòótọ́. Tó bá ti ṣòótọ́ tiẹ̀ máa tó délẹ̀. Bọ̀ tó bá ṣe ń parọ́ kò síbi tó lọ. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Prophet Tibetan yìí wọ́n láwọn challenge Mr. Sokoti pé kí wọ́n á bá àwọn nílé ìjọsìn àwọn báwọn máa gbé wọn rìnrìn àjò ṣé Mr. Sokoti máa dẹ̀ dá Prophet Tibetan ló ṣé wọ́n á yọjú sí wọn àbí wọ́n ní yọjú sí wọn tó àwa ò máa mọ̀ àmọ́ bó bá ṣe ń lọ àtúnjẹ́ kẹ́ ẹ máa gbọ́ ẹ wá má gbàgbé kẹ́ ẹ lè tètè gbọ́ ẹ máa click lórí notification button yín báyìí so that by the time tá a bá ju new video èyí lè máa kọ́kọ́ rí èyí lè máa kọ́kọ́ gbọ́ update yẹn ẹ lè máa kọ́kọ́ like ẹ tẹ máa kọ́kọ́ máa share káàkiri tẹ máa comment ká tó wá máa lọ ẹjọ́ this video ẹ bá wa click like yẹn ẹ click ẹ kẹ share kẹ comment sórí ẹ ṣé púpọ̀ ó dìgbà kan náà.